July. Yes. 2017. Àkọ́kọ́ wà ní magistrate. Àti magistrate. Àbá àwa ní high court. Lẹ́yìn tá a ti ẹlẹ́wọ̀n ní ìgbésẹ̀ tí lè wọ́n wà máa ṣàyí tẹ́tẹ̀ wọ́n agbójú. Ó lọ máa yẹ̀ mọ́lẹ̀ báyìí. Dúró níbẹ̀ yẹn. Máa yẹ̀ mọ́lẹ̀ báyìí. Ọ̀gá adúpẹ́ fọlọ́run. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáyé Oriyomi Hamzat lórúkọ mi. Ìdòwú Ibrahim nílé. Eléyìí ni Bashir Muhammad Bashir Yusuf Ajísáfẹ́. Ó kú obìnrin ẹyọ kan. Ó wà ní oyún báyìí. Oyún àkọ́kọ́ bó ṣe bí ó gbé wá náà ní kó tó bí ẹjọ́ ni. Oyún kejì náà ó wà níbẹ̀ báyìí ó ti wá heavy. Bá ṣe wá kúrò ní ẹjọ́ báyìí ó ti ń lọlé. Ẹjọ́ wa wọ́n ti dànù. Ẹjọ́ pé bóyá ẹnìkan pọ̀ ọmọ ẹnìkan ò pọ̀ ọmọ, ẹjọ́ political case ìgbà yẹn àwa pè ní political case tọ́ra àmọ́ pé ẹjọ́ òṣèlú náà ni, but we thank God ó forí rìn ó fẹsẹ̀ rìn ó fìdíwọ́. Ẹjọ́ ti lọlé ní òní on the 20 December 2023 2022 ojú ti ń kàn wá. A bẹ̀rẹ̀ ẹjọ́ ní ọdún 2017 July 2017 láti bẹ̀rẹ̀ ní magistrate láti padà sí high court lẹ́yìn tí wọ́n gba onídùúró wa ní ilé ẹjọ́ high court. Ẹjọ́ ọlọ́run ọmọ ìyá adájọ́ tá a lò, adájọ́ mélòó la lò náà? A lò adájọ́ bíi 6. Ó ga ọ́, a lò ọkùnrin, obìnrin kejì lélẹ́yìí o, obìnrin 2 la lò, obìnrin pupa obìnrin dúdú ní high court, ti magistrate a lò obìnrin kan ó di 7 ní high court. Adájọ́ wa tó 6 tí ó bá ju 6 lọ. Kéèsì ti dé ọ̀gẹ̀ǹgẹ̀ báyìí wọ́n tún gbé ó di wọ̀, ó ti dọ̀gẹ̀ǹgẹ̀ wọ́n tún gbé ó di wọ̀. Ẹ̀yin DPP tẹ́ yẹ kéèsì wa wò tẹ́ ní kò yẹ ká ṣẹjọ́ àtàwọn tí wọ́n ní ó yẹ ká ṣẹjọ́ gbogbo ara sì wà láyé báyìí. Ká ṣáà máa rántí Ọlọ́run ẹsẹ̀ 6 gbogbo kò tíyàn bá wà láyé ó rántí pé Ọlọ́run jẹ̀dá lọ. Kéèsì wa ti tán o. Gbogbo ẹni tó rò kó ṣẹ̀ wá lẹ́nu kéèsì tá rò kó lágbára lé wa lórí á dáríjì gbogbo wọn, Ọlọ́run ó dáríjì gbogbo wa, Ọlọ́run ló mẹjọ dá o. Ẹ ṣé o. Congratulations. Thank you. Congratulations. Àwọn tó ti lọ́nu wọn tọ̀ Ọlọ́run bá àforíjì wọn o. Inú tó bí wọn Ọlọ́run yọ ti wá kúrò ńbẹ̀. Adáríjì wọn. Agbẹjọ́rò wa náà sì wà níbí tí wọ́n dúró tì wá láti bẹ̀rẹ̀ títí tó fi dópin. A ṣe interview fún yín o, máa mọ̀ ṣe interview fún afẹ́gbẹjọ́rò ẹ̀bọ́ bí o, ẹ̀bọ́ bí lẹ́rọ̀ ni o, pé kìíní sí lójú kọ́ mọ́ sáàkì wájú ilé ẹjọ́ nìkan ló ti gbogbo ayé ni ó rí ọkọ̀ sá fún mi. No problem. Ṣé ẹ sọ̀rọ̀ báyà bẹ́ẹ̀ sì sá? Ó dàbọ̀ ọjà àti parí kéèsì. Ṣé ẹni tó oníròyìn bá délé èèyàn tó kànlẹ̀kùn tí ò dá lóhùn ìròyìn ni, tó bá sílẹ̀kùn fún ìròyìn náà ni, nítàgbẹ́jọ́rò wa sọ yẹn náà ìròyìn náà ni. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni o, God bless you. Kò sẹ́jọ́ mọ́ o, a lè travel báyìí, a lè lọ London báyìí, a lè lọ UK báyìí, a lè lọ France báyìí. Tá a bá fi next year ṣe ọdún tọ̀ wá lóòótọ́ ó ti tó bẹ́ẹ̀ báyìí. Thank you, God bless you. Tẹ́jọ́ fi parí ààrẹ rí kan ṣoṣo, ẹ̀rí mélòó lẹ rí? Kò sẹ́ẹ̀rí ẹyọ kan, a sì ṣẹjọ́ fọ́dún 5. No single evidence a dẹ̀ ṣẹjọ́ fọ́dún 5. Àtẹ̀bí àtàrí no single witness a dẹ̀ ṣẹjọ́ fọ́dún 5. Àtẹ̀bí àtàrí Ọlọ́run má jẹ́ àrẹ́jọ́. Àmín o. Ẹ ṣeun. Èmi náà sàmí o. Ẹ̀yin náà sàmí? Jẹ́ wọ́n sàmí. Kẹ́yìn ọmọ rẹ̀ jọ kí ni? Àmín.